akúlà àwọn gómìnà tí wọ́n ń ṣèpàdé lílọ ọba yín ṣèpàdé ẹ̀yin ọba òkè ọya èso rere wo ló ti so wá àní ká má bára wa ṣe tí Aláké àti ọba Màdúgùrí bí Emir Màdúgùrí níbi Ṣéwù Borno ni tí wọ́n bá jọjọ́ rẹ̀ ìjọ rẹ̀ ni bí bá ṣe ọ̀tọ̀ ní kájọ wa máa jókòó lórí ọ̀rọ̀ ìlú gbogbo ẹ̀yin ọba. látọjọ́ tá a ti ń bá yín ṣèpàdé ẹ̀yin ọba òkè ọya èso rere èwo ló ti sorí. Akandọ̀rọ̀ Awikonko ló kọ òmìnfẹ́ni tó bá ẹ̀sẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́ gẹ́gẹ́ mo ṣe lérí nínú ètò tí mo ṣe kọjá ń pẹ́ kò ní sí àkàwé kankan jùjùjù ká lọ sórí kókó ọ̀rọ̀ gangan ilé tá ń bá bọ̀. pọ́ìntì tí brọ́dà mi sọ yìí ibẹ̀ la dé ń pé látọjọ́ tán ti ń bá yín pàdé èso rere èwo ló so wá mo ti dáhùn ẹ̀ èso ńlá èso gidi ńlọ so because látọdún mọdún látọsùmọsù ńlá tí ń jẹ́ ńlọ lẹ́nu ńlá tí ń rò lọ́kàn pé kò ságbára lọ́wọ́ àwọn ọba aládé wa mọ́ ńgbà tá a bá sọ pé ìjọba àbílẹ̀ gangan lágbára jù wọ́n lọ pé ìjọba àbílẹ̀ lè yọ ọba nípò agbára wa dà àṣẹ dà lẹ́nu ọba pé dandan ni kí wọ́n dá àṣẹ padà sẹ́nu ọba ọ̀dẹ̀ gbọ́dọ̀ wà nínú òfin gómìnà ní fọba jẹ nísìnyí gómìnà lè yọ ọba kó ń pò at any fucking time so ìyẹn túmọ̀ sí pé àwọn ọba nílò àṣẹ padà lára ẹ̀ ni àwọn iléègbìmọ̀ asòfin wá gbépò yẹ ẹnu pé wọ́n fẹ́ fún àwọn ọba ní ojúṣe tiwọn nínú ètò ìṣèjọba àwa ara wa ǹdí nípa àwọn ló súnmọ́ aráàlú jù àwọn ló mọ̀ fún tó mọ̀ gbè àwọn lọ́ọ́ máa gbolé tí ń bẹ́ẹ̀ nù lu wọn náà mọ̀ mọ́gàjì bẹ̀ náà mọ̀ jòyè tó ti bẹ̀ wá so eléyìí àṣeyọrí ńlá kan nì ìfẹ́ àtìrẹ́pọ̀ ànọ́dà àṣeyọrí tí ò ṣe fowó rà ni lóòótọ́ nìkan ló wà káàkiri ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló wà political ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló wà for selfish interest ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjínigbé ló jẹ́ pé lórí business ni àwọn kan náà fi ń pawó sápò ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ní lórí ìpànìyàn káàkiri àwọn kan fi ń ṣáájò ni àwọn kan dẹ̀ ń pa àwọn èèyàn kí ìjọba ó lè dùnádùrà pẹ̀lú wọn ni so gbogbo ẹ̀ ló wà lọ́tọ̀ọ̀tọ̀ pápápá wá ní ní ká má bára wa ṣe o tí ọba wu Aláké lè jẹ́ ọ̀rẹ́ Ṣéwù of Borno Ọọ̀ni lè jẹ́ ọ̀rẹ́ Àtáọ̀jà Òṣogbo tìmí Àgbàlẹ̀ Ọlọ́fà náà lè jẹ́ ọ̀rẹ́ Emir àti Ìlọrin pé bí bá ṣe friendship lásán nìyẹn o pé kò sí ní tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Lájí Abbas sọ ni mò ń rí fáàsì bí bá ṣe tóun expect nìyẹn tóun fẹ́ nìyẹn òun ò fẹ́ àjọṣepọ̀ pé gbogbo ọba ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kóra wọn jọ ń ṣèpàdé ẹyọ kan ṣoṣo ńgbà tilẹ̀ Yorùbá ilẹ̀ Káàárọ̀ Oòjíire tá a fail láti kóra wa papọ̀ láti ṣèpàdé ẹyọ kan ṣé kò yẹ kó dúró táwọn tí ń sọ̀rọ̀ yìí torí nílẹ̀ Káàárọ̀ Oòjíire ó yẹ kí gbogbo wa kóra wa papọ̀ gbogbo ọba ní gbogbo south wọ́n kóra wọn jọ wọ́n ń ṣèpàdé Southern Council of Ọba Ọọ̀ni ló lórí gbogbo wọn ṣùgbọ́n nílẹ̀ Yorùbá kò sírù pàdé bẹ́ẹ̀ torí pé Aláàfin ò ní gbà fún Ọọ̀ni gbogbo ọba tó kù ṣetán láti gbà fún Ọọ̀ni wọ́n gbà pọ̀ Ọọ̀ni ló lórí àwọn ṣùgbọ́n Aláàfin nìkan ò ní gbà mi wàá mọ táwa gangan fi wá ń kàrámọ̀ Aláàfin gbọ́dọ̀ wà ń bẹ̀ ó yẹ k'Aláàfin wà ń bẹ̀ kò yẹ k'Aláàfin wà ń bẹ̀ mọ́ àwọn táìmù tá a lè pò gbẹ fún ó ti lọ àgbẹ fún mọ́ àrà Aláàfin mọ́ àrọ́yọ̀ mọ́ kò sí Aláàfin àtọ̀yọ́nu píkṣọ̀ mọ́ gbogbo àrà tó bá wo kálukú ni kí kálukú ó dá láàyè tiẹ̀ Aláàfin láwọn ọba Òkè Ògùn kan kóra wọn mọ́ra kan jọ mọ̀ sí ìjọba tiwọn náà káwọn náà gbé pàdé lọ́balọ́ba tiwọn kalẹ̀ kò sí ní tó burú mbẹ̀ àìfàgbàfẹ́ nìkan ni kì í já yógún kò jẹ́ ká yógún kò jẹ́ kílẹ̀ yóò tò wá ní ọ̀tọ̀ ní kájọ mọ́ wá jókòó lórí ọ̀rọ̀ ìlú fún àwọn ọba ó lè mọ́ ṣeéṣe fọ́ba tiẹ̀ mi dẹ̀rù pé ó lẹ́nu láti sọ fáwọn Olúbàdàn pé kó má bá wọn lọ́wọ́ sípàdé lọ́balọ́ba ìwọ lè má fẹ́ bẹ́ẹ̀ ó lè má jẹ́ ó lè má nítumọ̀ lọ́dọ̀ tí ó nítumọ̀ lọ́dọ̀ àwọn ìlú tó kù ó nítumọ̀ lọ́dọ̀ gbogbo àwọn ọmọ Káàárọ̀ Oòjíire tó kù a nífẹ̀ẹ́ sí inú wa dùn sí pé wọ́n kó gbogbo ọba jọ́ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire Ọọ̀ni tí Ilé Ifẹ̀ jẹ́ kó chairman
ẹni tí ó dùn mọ́ kó forí sọlẹ̀ bí ó ṣe wà nù bó ṣe wà nìyẹn kò sẹ́ni tó lè yíwọ́ aago padà sẹ́yìn ẹni tí ó bá ní ṣe náà ni ò ní ṣe ìbànújẹ́ nìkan ọ̀dẹ̀ túlù kò sẹ́ni tó rẹ́ nìkan ńgbà tálàfin ọba wọn pàdé láti ẹjọ́ ìtọ́ ọba wọn lọ síbi ìpàdé láti ẹjọ́ sí wọn ṣe mítìn wọn ni san wá jábọ̀ fálàfin sóbèrè ń tán bá bọ̀ if you can't beat them you join them if you can't join them they beat you so wá ní èso òwò ló ti so fún wa nílẹ̀ Yorùbá béèrè lọ́ọ́ gọ́fúnà ẹ̀ èso tó so fún nílẹ̀ Yorùbá torí o ò lè expect Aláàfin kó wá ṣe nǹkan sí Ìbàdàn tàbí Olúbàdàn kó lọ ṣe nǹkan sọ́yọ́ tàbí Aláàfin kó lọ ṣe nǹkan sókè Ògùn kálukú ajá ní fọ́mọ tiẹ̀ lọ́mú ọlọ́mú ní gbọ́mọ ìyá ẹ̀ kálukú ní ṣe bílù tóun ó ṣe dùn lọ bèrè lọ bàbá Olúbàdàn bí dàgbàsókè ṣe máa bá ìlú Ìbàdàn ló wà lọ́kàn wọn kì í ṣe bí ó ṣe bá Ọ̀yọ́ ẹni àmọ̀rí ìbá kú Ọ̀yọ́ bá lè develop kó develop kó lè develop kó mọ́ develop yóò ṣe wá kẹ́ni kankan kára sẹ́yìn ọmọ fọkàn sí para Ṣakí ní ọ̀wà bó ń build ìlú òun ọ̀wá ń béèrè pé sòwòlówó ló so sílẹ̀ Yorùbá sáwọn ọba Fúlàní náà bá ń build ilẹ̀ Yorùbá ni what are you talking about bóyè nǹkan ọba yẹ ìpanu mọ́ lórí ẹ̀ kò di dandan gbàtà bá ń wà wá wí kò ní ìtumọ̀ rárá ẹ ti take it personal wọn fàlàfin sínú Aláàfin ò sí lóyún yá ìtẹ̀bù wọn kò sí ń bẹ̀ náà nù. wá ní sí àwọn ọmọ wọn ṣé wọ́n torí ẹ̀ mọ́ pa wá a ti sọ̀rọ̀ nípa yẹn bàbá wa pẹ́ Aláàfin pẹ́ kí wọ́n tó dé ọ̀tọ̀ lọ kọ́kọ́ sọ wípé Aláàfin dúró bíi 40 minutes níta ńbo l'Aláàfin wá dúró sí sórí ilé ni Aláàfin jókòó 40 minutes síta wọ́n ti fẹ́ máa bínú lọ gan kí ló dé t'Aláàfin fi jókòó dúró síta s'Aláàfin expect kan wá pé níta ni àwọn tó wà nílé ní wàá mọ̀ pé nìkan dé ta àwọn tó ti ń ṣe program wọn lọ náà máa rántí pé nìkan bẹ́ ń ta sọ́ọ̀ni ní wàá sọ pé kan lọ má Aláàfin wọlé s'Aláàfin ọmọ ojú ọ̀nà tán gbà wọlé sẹ́nìkan lọ́mẹ́nìkan wọlé Aláàfin ti dúró pẹ́ níta wọ́n ti fẹ́ máa bínú lọ gan kí ló dé tán bínú lọ kí ló dé t'Aláàfin ò bínú lọ ńgbà yìí s'Aláàfin ni ó hàwó fáwọn tí ń bẹ ń bẹ ńgbà yìí s'Aláàfin ni ó gbomi fún wọn ńgbà yìí s'Aláàfin ni ó bùkù bí tán ti fẹ́ sùn èyí kó là kú lẹ́kọ̀ọ́ ẹ̀ wá ní bàbá fẹ́ bínú padà nu mọ́tò wọ́n lò tó 40 ìṣẹ́jú wọ́n fẹ́ bínú padà nu mọ́tò ṣùgbọ́n tí bàbá ọba yọjú kọ̀pọ̀n bàbá wọ̀ nílé látijọ́ tọ̀ ní t'Aláàfin ò ti yọjú ṣé Ọọ̀ni sọ fún pé kọ̀pọ̀n ò lé àbọ̀ Ọọ̀ni sunkún Aláàfin àbọ̀ Ọọ̀ni pòǹgbẹ Aláàfin àbọ̀ Ọọ̀ni sọ pé t'Aláàfin ọba ti sí ń bẹ̀ ètò nǹkan ò ṣe yàgò láìsí mi ọ̀rẹ́ mi ọ̀jẹ́ láìsí mi ọ̀rẹ́ mi ò mú ọ wà láyé ni o. ọ wà láyé ni bó o bá sí láyé aláyọ̀sáyé ẹ̀ bí àṣẹ nìkan ọlọ́rẹ́ rẹ yóò fi sàláàdì mú gàrí bó o bá kú pé ẹ̀yàn ọmọ yìí ẹ̀ mọ́ gbàdúrà kí nǹkan mọ̀ ṣe mí ìyá ọ̀jẹ́ o lè jẹ́ gbà tó o bá kú lọ́nà máa ṣí fáwọn ọmọ rẹ̀ rẹ̀jẹ̀ jẹ́ àkàràmọ̀ nǹkan tí ò ṣe kàràmọ̀ wọ́n ní torí ìpàdé kan ti wáyé láàrin Ọọ̀ni àtàláàfin adẹ ti béèrè lọ́wọ́ ẹ̀ pé bo ni ìpàdé ọ̀hún ti wáyé ìpàdé kankan wáyé láàrin Ọọ̀ni àtàláàfin kò sí ìpàdé kankan tó wáyé ó ní torí ẹ kàn fẹ́ mọ dá nǹkan lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ tí ò yé yín ọ̀rọ̀ wo ló wá yé wọ ká sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yé àwa nísìnyí èwo ń bẹ ló yé wọ gangan torí gbogbo tó rò pé yíyọ náà láti bá pérọ ni you are not there I was not there ṣùgbọ́n àwọn tí ń bẹ̀ẹ̀ fún mi ní àkáǹtì tó ṣẹlẹ̀ látòkè délẹ̀. so torí ẹ̀kàn fẹ́ máa dá nǹkan lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín àwa tá a bá ti ń wà pẹ̀lú àwọn bàbá wa àti bàbá wa Ọọ̀ni o àti bàbá wa Aláàfin o ẹ jẹ́ ká máa sòótọ́ hello sir my lovely brother
ẹ wà nínú ẹni tí ò sòótọ́ because àwọn topic yẹn mọ́ tó bring it out padà. Lóòótọ́ ara lè tàyàn o tó yàn bá treat èèyàn dáadáa. Èèyàn mi lẹ́ni this person is my person. Èmi náà sọ lọ́yọ̀ nígbà tí mo treat Aláàfin ọ̀ ní dáadáa. No recognition, no anything. Aláàfin ọ̀kọ́ ni olórí Aláàfin ọ̀kọ́ ni Èyí Mákindé dìde ìyàwó Ṣèyí Mákindé ò dìde Sultan Sokoto dìde àwọn ọba tó wà láì tẹ́bù dìde. Ìnáwó nu ìwúyè nìyẹn kì í ṣe ní mítìn tó ti létò. Ẹni tí ò sí ń bẹ̀ ni wọ́n máa béèrè pé bóun náà ṣe pín ẹni tí ò bá wọn ṣe rí first one tí ó bá wọn attend ilẹ̀ tó ti rẹ́ excuse. So ẹ wá ní ẹjá máa sòótọ́ ìpàdé tí wá ń lọ lọ́wọ́ kò sẹ́ni tó believe pé Aláàfin lè wá mọ́ kò sẹ́ni tó fọkàn sí pé Aláàfin ń bọ̀ tẹ́lẹ̀ kò sẹ́ni tó expect Aláàfin kọ́ ni yọkọ̀ wọn lọ́rọ̀ tí wọ́n sọ kì í dẹ́ ṣe pé wọ́n print ọ̀rọ̀ tán fẹ́ sọ pé kí note address rẹ o Aláàfin ní mò ń bọ̀ o ìyẹn náà máa wọ̀nà sí. Wọn ò expect pé Aláàfin ń bọ̀ tẹ́lẹ̀ kì í ṣe kò kàn wọ́n kò nítumọ̀ sí wọn kò fi kó oúnjẹ tí wọ́n jẹ kò fi kó omi tí wọ́n mu kò fi kórìn àjò tí wọ́n rìn kò repo sí mọ́tò wọn. So wọn ò bìlì pé Aláàfin lè wá mọ́ wíwá ẹ̀ àgúnlá àìwá ẹ̀ àgúntẹ̀tẹ̀ afa ìwé ẹ̀sìn kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìpàdé tí wá ń lọ lọ́wọ́ kí Aláàfin tó dé. Wọ́n fún Aláàfin láàyè kí wọ́n jókòó àwọn èèyàn ti wà lórí òkè now ṣùgbọ́n bí wọ́n ṣe parí ìyẹn tán gbàrà ní fídíò míì tọ́pọ̀lọpọ̀ ọmọ kìí ṣe ètò ẹ̀kan kìí ṣe ètò ọjọ́ kan ọjọ́ mélòó wà ní bọ̀dá my lovely brother that was a lie irọ́ ńlá nù ètò ọjọ́ kan péré ni ètò ọjọ́ kan ni nbi tí wọ́n ti sùn ni wọ́n bùkún ọjọ́ méjì fún torí pé wọn ò ní lè padà síbi tí kálukú wọn ti wá lọ́jọ́ náà wọ́n sùn mọ́jú ọjọ́ program wọ́n sùn mọ́jú ọjọ́ kejì kí kálukú tó mọ́ lọ ìlú ẹ̀ padà ń ṣe pé wọ́n ṣètò lánàá wọ́n tún ṣètò lónìí no program ọjọ́ kan ni. So that was another lie. tó bá dẹ̀ jẹ́rọ ni ẹ jiyàn so wá ní kìí ṣe ètò ọjọ́ kan ni o bọ́n ṣe parí làwọn tó organize program tún àga tò àga tí wọ́n wá tótò sọ́tà ń wà láàrin Aláàfin àtọ̀ òní wà lọ́tún àtòsí my lovely brother kìí ṣe pé wọ́n tún àga tò ńgbà tí wọ́n parí ná bẹ̀rẹ̀ plenary means àwọn àlejò tí ń bẹ láàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yẹ̀ bá gbogbo àwọn gọ́fúnà gbogbo àwọn àlejò pàtàkì tó wà láàrin wọn wọ́n kúrò ó kó àwọn ọba aládé nìkan tán fẹ́ ṣèpàdé tiwọn. ṣe bí National Council of Traditional Rulers meeting ni wọ́n wà náà lọ gọ́fúnà ò ní láti jókòó síbẹ̀ tàwọn gọ́fúnà ní láti welcome wọn láti accept wọn láti declare floor open wọ́n ti ṣe gbogbo eléyìí wọ́n ti praise wọn wọ́n ti kí wọn kálukú wọn ti lọ. Yorùbá ní bí ọ̀rọ̀ bá bẹ́jú ọlọ́mọ ọ̀sán ọmọ ẹ̀ sọ́tọ̀ á sọ̀rọ̀ ìdílé ni mọ̀lẹ́bí fi máa ń jọ̀rẹ́ lọ. ńgbọ́n bá fẹ́ sọ̀rọ̀ ìdílé ìwọ dúró ọ̀rẹ́ rẹ wá dúró bí wọ́n bá béèrè lọ́wọ́ àwọn aráalé yín ó béèrè lọ́wọ́ ẹ̀ pé ta làwọn sọ ọba bí wa tán ni kí ló dé tó dúró aláfẹ́ sọ̀rọ̀ ìdílé ìwọ náà dúró sọ ọba mọ̀lẹ́bí wa tán ni. So ìgbà tán bá ti announce pé okay o ntọ́gbọ́n sún kan ní ìsìn o another session tó the second session yìí ni plenary section ojú àwọn ọba aládé nìkan ló kù ń bẹ̀ kò dẹ̀ sí high table fún ntọ́fà tí wọ́n fi jókòó sí tòsí ara wọn nìyẹn ń ṣe pé bóyá wọ́n parí ètò wọ́n wá tó àga tó high table wọ́n wá mú Aláàfin wá side table no there is nothing like that. There's nothing like that. Wọ́n yọ high table sọ́tọ̀. Wọ́n jókòó níbi tí wọ́n ti gbọ́ra wọn. Wọ́n dẹ̀ sì pàdé ara wọn. So wá ní
àga tí wọ́n wá tó tò sọ́tà ń wà láàrin Aláàfin àtọ̀ọ̀ni wà lọ́tọ̀ àtòsì tí ó bá ní tó ṣẹlẹ̀ lókè bàbá wa ọ̀tún tàbí òsì sọ́tà ni wọn bá jókòó sí tẹ́lẹ̀ irọ́ o kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lókè brọ́dà mi k'Aláàfin ó tètè dé jù bẹ́ẹ̀ lọ ibi t'Aláàfin ti jókòó náà l'Aláàfin ti jókòó Aláàfin ò sínú executive àwọn ìjòyè traditional council àwọn ló wà lókè yẹn ńgbà t'Aláàfin ò bá wọn participate rèé wọn ò lè fòye lọ wọn ìmóríire wá báyàn lé ìgbìyànjú ní sátọ́kù fó lóríire ẹ ojú tí ò rí pípọn ná kò rí rẹ̀rẹ̀ oòrùn kò gbọ́dọ̀ rí yindeyinde bí idẹ ìgbà tán sásọ́ tó ń sásọ́ sí tán ń fòbí ẹyẹ káàkiri Aláàfin kankan ò bá wọn lọ́wọ́ sí Aláàfin wá fẹ́ jókòó sáì tébù níbi tí ò ti joyè it's not done like that man so wọ́n wá ní tí ó bá ní tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ àtọ̀ ṣùgbọ́n láti jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ti ń bètò lọ ọ̀rọ̀ ń gì ń bẹ̀ because no matter kan ti máa bètò lọ tó tọ́ ní bá dé ayé ọ ní ti wà nílẹ̀ níbi tí ó ti jókòó tá àyè Aláàfin bá ń bẹ́ẹ̀ ibẹ̀ náà ó tọ́ka ẹ̀ sí fún Aláàfin ò kéré lọ́ba yes tí àyè Aláàfin bá ń bẹ́ẹ̀ o ńbẹ̀ náà ni ó mú Aláàfin lọ kì í ṣe pé torí pọ́n ti bẹ̀rẹ̀ prógráàmù kan wá ní k'Aláàfin ó jókòó sáàyè ẹrú àìtẹ́bù níbi tá Aláàfin jókòó sí yẹn if you don't know àwọn gọ́fúnà náà jókòó síbẹ̀ ṣé wọ̀ bọ̀nú ibẹ̀ náà ló náà jókòó sí. And let me correct an impression. ṣe rí tábà ti yọwọ́ lẹ káàrọ̀ òjìrè kó lẹ Yorùbá kúrò. àwọn ọba tó wà lókè ọya àwọn ọba tó wà ní south east wọn rí Aláàfin o. wọn rà Aláàfin bẹ́yìn Ọ̀yọ́ ṣe rí wọn rà Aláàfin bí wọ. wọn rà Aláàfin bó ṣe rí. ilé la ti ń rà Aláàfin gbé kìnìkan empire they don't see him wọn rí Aláàfin bẹ́ẹ̀ yàtọ̀ síbi t'Aláàfin bá ti lọ́rẹ̀ ń bẹ̀ Ọọ̀ni ni wọ́n rí gẹ́gẹ́ bí olórí aládé Ọọ̀ni ló rìn gbà létí wọn Ọọ̀ni ilé tó wá humble ó ní tẹríba ó nírẹ̀lẹ̀ kò sẹ́ni tí ò lè pọ́nlé tẹ̀rítọ̀ yàyà ní fi kíyàn ó kóyàn mọ́ra ó rẹ́dì láti gbà láfíà láàyè kò sẹ́ni tí ò lè bá ṣe ó jẹ́ kó win ní heart majority nínú àwọn ọba aládé káàkiri Nàìjíríà gbogbo wọn ò lè reject ẹ wọn lè against ẹ for anything they always welcome his ideas so kì í ṣe pé torí p'Aláàfin pẹ́ dé ni ó jẹ́ kó ráàyè lókè o ayé Aláàfin ò sí níbẹ̀ àwọn ìjò àwọn olóyè àwọn ọba yẹn ló wà ń bẹ̀ so wá ní bàbá Aláàfin ò fẹ́ lọ wọn ò sì ro kàn pé wọ́n lè wá já correct bàbá Aláàfin ò fẹ́ lọ kí ló dé tán fi lọ because ẹ̀ ń sàǹdí ẹ̀bẹ̀ ni pé lílọ wọn wà important than others lílọ wọn ò nítumọ̀ àìlọ wọn ò nítumọ̀ nígbà táwọn náà lọ mo rò pé oúnjẹ ọ̀fẹ́ làwọn náà jẹ oorun ọ̀fẹ́ ni wọ́n sùn so bí gbà téèyàn ṣe fàájì lọ téèyàn nájú lọ náà ni àwọn náà ṣeré lo ìkónú bàbá Aláàfin ọ̀fẹ́ lọ wọn ò sì ro kan pé wọ́n lè wá àti yanjú eléyìí tó bá jẹ́ bá dìgbà míì tí bàbá ọba fẹ́ lọ kí wọ́n mọ̀ wulẹ̀ lọ kí wọ́n mọ̀ wulẹ̀ yọra wọn lẹ́nu so ṣùgbọ́n láti mú ìsọlẹ́nu kúrò ìsọlẹ́nu látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ àwọn tí wọn ò rà Aláàfin láti ẹjọ́ ẹ̀ tí wọn ò complain ni wọ́n ẹ̀sẹ̀ wàá sọ ẹnìkan lẹ́nu nísìn kò tí ì yé mi o ṣùgbọ́n nítorí condition that is condition t'Aláàfin ló ń fẹ́ lọ fún Ọlọ́run ń tá a bá wá tẹ́ ẹ bá lè bá wa gbà á mọ̀ bá ń ṣe bí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ̀ tiẹ̀ tí ì jẹ́ lọ bẹ̀ ń tẹ́ ẹ bá lè bá wa gbà á mọ̀ bá ń ṣe one wọ́n padà pé Aláàfin láti sọ̀rọ̀ Aláàfin ò sọ̀rọ̀ gba bíi tí wọ́n sọ ń lọ o ń pẹ́ àwọn èèyàn yín ní ń pa wá lókè ọya kí láǹfààní tá a ti wá jẹ igbádógójì
tẹ́ bá ti lè bá wa ṣe tẹ́ bá ti lè gba condition wa káwọn ọmọ yín mọ́ pa wá mọ́ kí nǹkan kan Aláàfin ò sọ̀rọ̀ gbábẹ́ lọ rárá torí kò jẹ́ má jẹ́ ń dà. Ntàláàfin béèrè ń bẹ̀ ni àǹfààní tí pàdé yìí ọmọ mú wa nínú keynote gọ́vnọ̀ Isodima gómìnà sì dá a lóhùn wọ́n dá a lóhùn appropriately. So bí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ Yorùbá tọ́nà dárìn èwo ilẹ̀ Yorùbá lọ́tọ́nà dárìn èwo là ń ṣe ilẹ̀ Yorùbá tálàfin bá wa ṣe. Kò sí pàdé lọ́balọ́ba ní South West. Ilé tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́ nìkan Aláàfin ti jáde ńbẹ̀ kò bá wọn ṣe mọ́ torí ta ni ó sọ lórí náà ni. Torí ta ni ó sọ lórí náà ni. So ọ̀nà wo lẹ wá tó dárìn sẹ́yìn àti Òkè Ògùn nìkan lẹ fẹ́ dọ̀nà yín rìn láìsí Ìbàdàn ńbẹ̀ láìsí Ògbómọ̀ṣọ́ ńbẹ̀ láìsí Òṣogbo ńbẹ̀ láìsí Ẹdẹ ńbẹ̀ láìsí ìpínlẹ̀ Ọ̀ṣun ńbẹ̀ láìsí ìpínlẹ̀ Èkìtì ńbẹ̀ láìsí ìpínlẹ̀ Oǹdó ńbẹ̀ láìsí ìpínlẹ̀ Ògùn ńbẹ̀ láìsí ìpínlẹ̀ Ọ̀yọ́ ńbẹ̀ àbí láìsí ìpínlẹ̀ Èkó ńbẹ̀ ńbo lẹ ti wá tọ́nà dárìn ọ̀nà wo lẹ tó dárìn ńbi tẹ́ ti jo lórí nìkan lẹ̀ wá kí náà ń fo lórí ṣe olórí tí ò wà impactful kí ni àǹfààní ẹ̀ because ẹni tí yóò tó létòlú yóò kọ́kọ́ tó ọ̀dẹ rẹ̀ Yorùbá lẹ́ni tí yóò fúnni ní léèsì wọ̀ oyè onísàtẹ́ǹlé ẹni tí ó daṣọ àrán bọni lọ́rùn fìlà orí ẹ̀ lákọ̀ọ́kọ́ yẹ̀ wò láti ní impact ní society láti ní impact láwùjọ téèyàn bá wà kò dìgbà téèyàn bá dépò kan kéèyàn tó ní impact gan ni wọ́n máa ń rí tán fi máa ń sọ pé ẹni ìtọ́sí báyìí gbogbo àwọn tí wọ́n fi joyè lónìí oyè ìdálọ́lá ni oyè ìdílé ni wọ́n á kọ́kọ́ wo impact wọn kí wọ́n tó foyè dá èèyàn lọ́lá kí ni impact ẹ̀ ní society èèyàn mélòó ní tọ̀dọ̀ tiẹ̀ jẹun ọ̀nà wo nígbà gbé èdè àtàṣà Yorùbá ga kí láǹfààní tó ti mú báràn tó ní ìran rẹ̀ rí kan tó foyè dá èèyàn lọ́lá kan tó wá fìyàn sọ lórí ìgbìmọ̀ lọ́balọ́ba wọ́n ti rí pẹ́ni tó ní sùúrù ẹni tó nípa mọ́ra tó nígbà mọ́ra tó sọ̀rọ̀ ìdàkìtàn ẹni tí ìsọ nínú fùfù ẹni tó nífẹ̀ẹ́ ìfẹ́ ànídọ́kàn ẹni tó kóyàn mọ́ra ń wà pẹ̀lẹ́ tí ò ní gbéraga tí ò gapá ni wọ́n máa ń yàn sí rúpò bẹ́ẹ̀ wọ́n rí ẹni ń ra àwọn tán yàn kan tó yàn wọ́n mi ì tí ì rí ibi tí sọ́tàn ti sọ̀rọ̀ ṣàkàṣàkà rí mi ì tí ì rí ibi tán ti bú sọ́tàn gan rí torí sọ́tàn ò ní sọ tí wọ́n fi bú. He always smiling. He's always smiling. Sultan of Sokoto. Very peaceful man. So, láti mú sọ lẹ́nu kó sí nǹkan tó kan nìkan ṣùgbọ́n torí condition tá a bá wá kò hàn padà sọ Aláàfin ọ̀sọ́ bí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ Yorùbá tọ́nà dárìn tọ́nà kankan dárìn mo ṣe ń kìlọ̀ fún gbogbo àwọn bàbá wa ẹ má fi wá sínú òkun ayé àwọn bàbá yín ìwò náà fi sínú òkun ayé sínú òkun ayé nìwọ wà kí lágbára àwọn bàbá yín tán fi fẹ́ fi mọ̀nà ọba ìlú kọ̀ọ̀kan ni ó fi èèyàn lú ẹ̀ mọ̀nà kí ló jọba lé lórí ìlú ẹ̀ ló jọba lé lórí kì í ṣe ìlú mi ṣùgbọ́n tá a bá ló lórí tá a bá ládarí ń bì kan a máa jó mo kùnà mo sì nà ni ẹ má sọ gbẹ̀gbẹ̀ dàrún ẹ má sọ kó kíkú diṣẹ́ bàbá lé ní tá a bá nìyẹn máa ń dẹ̀yìn kò síbi tí wọ́n ti gbé Aláàfin lérí Ọ̀ọ̀ni ní èjì tá a wà yìí ó tá à ń bá a lọ yìí ó so ẹja pera wa ní nǹkan ẹ̀yin lẹ pera yín ní nǹkan o àwọn ẹ̀yà tó kù máa ń tá a jẹ́ ẹ̀yin lẹ fọwọ́ agolẹ̀ káàrọ̀ òjìrè sẹ́yìn ẹ̀yin lẹ ń dà wá rú lọ́wọ́ gbogbo ọ̀tẹ̀ àti lára ẹ̀ ọ̀dọ̀ yín ló ti jẹ jáde bátúnṣe ọba wa ọ̀dọ̀ yín náà ni kò dẹ̀ tún wá sí kò àtúnṣe yẹn gan kò wá nítumọ̀ mọ́ ìgbà tíjó bá ń yọ ọmọlúwàbí ni máa ń kó lójú agbo àtúnṣe yẹn ò nítumọ̀ mọ́ nǹkan ọ̀sìngbà tá à ń pòǹgbẹ fún un àti rómi mu test wa ti lọ ààrí tí nǹkan rere kan láti Násárẹ́tì ibẹ̀ mọ́
ǹjọ́ rere kan lè ti Násárẹ́tì wá ààrẹ tí nǹkan rere Násárẹ́tì Ọ̀yọ́. so ẹ wá ní ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pè mí sákíyèsí bẹ́ẹ̀ náà ṣe pè mí náà sákíyèsí pé ń tó ṣẹlẹ̀ ń bẹ̀ ń tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fààyè Aláàfin sí níbo ni wọ́n fààyè Aláàfin sí ọ̀sẹ̀ tí ọ̀yẹ́ kan fi sí Aláàfin kọ́ ni wọ́n tàbùkù Ọọ̀ni wọ́n tàbùkù gbogbo ilẹ̀ Yorùbá kọ́ máa ń òkú tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ alára lọ́mọ̀ pé ò le ẹni ànàkù mọ̀ mẹ́fà tó nìkan kan ọ̀bá ń bẹ̀ ara ẹ̀ lọ́wà òkú ọ̀pápọ̀ mọ́ ìyàwó brọ́dà òkú ó retẹ́ ìyàwó gbà ṣọ́ọ̀ṣì lọ kì í ṣàbùkù Ọọ̀ni rárá kì í lọ́kàn ni sọ́ọ̀ni ni òjókòó sáà ibi tó yẹ kó jókòó sí ni Aláàfin jókòó sáà ibi tó yẹ kó jókòó sí Ọọ̀ni jókòó sáà ibi tó yẹ kó jókòó sí tó gbogbo àwọn tẹ́jọ́ ń criticize ẹjọ́ wá ibi tó yẹ kó Aláàfin ó jókòó sí ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ fẹ́ ti Aláàfin sí o. so wá ní táwọn oníláwàní sì ń bẹ lókè àwọn oníláwàní tí ń bẹ lókè wọ́n joyè ni ṣùgbọ́n t'Aláàfin bá padà àwọn èèyàn ò ní sẹ́ rí nǹkan o Aláàfin ò fẹ́ ṣe t'Aláàfin ò bá ní ṣe k'Aláàfin mọ̀ ṣe bàbá jókòó ńgbà wọn wá parí bí ọ̀rọ̀ ṣe rí un bí ọ̀rọ̀ ṣe rí nu ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ àlàáfíà ńlọ́jà àwọn bàbá méjèèjì lógún kí ló tẹ wá ń jà sáàyè ńgbà tó jẹ́ pọ́rọ̀ àlàáfíà ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ káàró òjìrè lọ́jà àwọn bàbá wa méjèèjì lógún kí ló tẹ wá ń sunkún ààyè kí ló tẹ wá ń rojọ́ pé ìpàdé tí wọ́n ń ṣe o kò méso rere kan wá o kí l'Aláàfin wa lọ ṣe ń bẹ̀ nínú ìpàdé tí ò méso rere wá. ọmọ pé tí wọ́n bá dẹ́gbẹ́ lẹ̀ ń gbà mí ìyẹn lè pò òun ò ṣe ṣùgbọ́n gbà tó bá rà wọn bọ́n ṣe ń dà ń kó bọ́n ṣe ń dáwó fúnra wọn ọmọ pé àwọn ẹgbẹ́ kan wà important bẹ́ẹ̀ nìkan bá fẹ́ ṣènáwó wọ́n ti sọ iye tán máa dáfẹ́ nìyẹn o wọ́n ti sọ nǹkan tán fẹ́ fi ràn lọ́wọ́ yọ máa wù ẹni tó ti sọ pẹ́gbẹ́ ìyà náà ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ máa wù exactly bó ṣe rí nìyẹn ẹ lè má lè sọ̀rọ̀ ta àwa máa ń tẹ́lẹ̀ rú ọkàn bí ìyẹn lè rárá gbogbo wa mi ń ṣẹgbẹ́ mi ò ráàyè gbogbo nọ́sẹ̀nsì yẹn ká kàn máa jókòó pàdé lọ́jọ́ Sunday àbí ń parí oṣù yẹn mi ò ráàyè ọ wá rí wọn ẹgbẹ́ wọn wá ló lọ́ wá bẹ̀rẹ̀ sí ní rárú mọ́tò kan náà yọ máa jowó wọn máa ń ṣènáwó gbogbo wọn ti débẹ̀ wọn á yé onínáwó sí yọ máa wò náà yọ wá ẹsẹ̀ máa wádìí yẹn bá fẹ́ ṣẹgbẹ́ yín náà kí ni ó máa cost yẹn náà àá ti pé àgbà yẹn mọ́. bàbá jókòó bọ́rọ̀ ṣe rí nu ìjókòó èèyàn ọ̀rọ̀ superiority kọ́ Lájí Abbas ọ̀rọ̀ superiority ni sóńsùn ni òǹsùn ni àwọn tó wà lókè àwọn executive ẹgbẹ́ ni ọ̀rọ̀ superiority ni Ọọ̀ni àtàláàfin àbí Ọọ̀ni àti Sultan Sokoto jókòó tira wọn superiority ni gọ́fúnà jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn superiority ni kò sí nǹkan méjì ń bẹ́ẹ̀ ọgbọ́n Yorùbá ni Yorùbá lásán ńlá kọ́ lè èèyàn ńlá wọn pàdélẹ̀ fún ọ ni o aṣọ ńlá kọ́ lè èèyàn ńlá fi ń dáná alákìísà dùn ni o kọ́mọ bá ronú kú tàbá sọ pé kì í sọ̀rọ̀ superiority àfi mórí àwọn tó wà nílẹ̀ náà wù ni pé at least high table náà làwọn náà wà ọ̀rọ̀ superiority ni ọ̀rẹ́ wa. ìgbà tó bá yá tẹ́ ẹ bá jọ wá rí wọn lókè kọ́mọ bá yín lẹ́jà fún lókè ibo òkè náà láàyè Aláàfin ṣùgbọ́n Aláàfin kọ́ ni co-chairman National Traditional Council National Council of Traditional Rulers Aláàfin ò sínú executive so tí pàdé mi bá wáyé tí àjọṣepọ̀ mi nǹkan náwó mi bá wáyé ayẹyẹ mi bá wáyé wọ́n lè jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wọn kò sí nǹkan tó bá dé ńbẹ̀ ṣùgbọ́n nínú pàdé òun Aláàfin ò lè jókòó sẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni o àwọn mẹ́ta ò lè preside lórí meeting àwọn méjì tán ni àwọn máa jókòó sáàyè ọ̀tọ̀ ni àwọn tó kó jókòó lọ́wọ́ ibì kan àwọn máa ń fèsì èèyàn máa ń fèsì ara èèyàn ní meeting ni wá ní kọ́mọ báyìí lẹ́jà fún well Àkàndá ọ̀rọ̀ Awíkonko a ní torí àwíjàre kí tó tán lẹ́nu ń sinmi ń bí ẹ má gbàgbé o ó sì kètò kan o lórí àwọn nǹkan tí Lájí Abbas sọ lórí èdè tá à ń sọ ó wà very very important
láti pinpoint àwọn kankan mẹ́ mi ò ní wá ní tiẹ̀ ní wá mi tì ẹ má bínú o ẹ má sọ pàṣẹ jù mí pọ̀ o kó lè bá a dá ni o ṣé ẹ mọ̀ pé tí irọ́ bá ń pọ̀ jù yóò fẹ́ dòótọ́ gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ nìsín pé gbàtàn parí session kan wọ́n tún àgàtò Aláàfin wá jókòó sẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni ẹ̀ máa wò pé àbó ló ṣe rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n parí nǹkan fẹ́ parí àwọn àlejò lọ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ plenary session so Aláàfin òkèrè nú ọba ó jókòó táwọn sọ́tàn àtọ̀ ni so n tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn ẹ̀ ń bá sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí ẹ̀ sọ pé kó ń tọ̀ ń jáde that was exactly what happened àná Olódùmarè ní fi ń sílẹ̀ omi ní wáńtì ẹ̀ ní wá mi tí o Àkàndá ọba tìjà wá o àwa la ọ̀rọ̀ yíra wa ni o ọ̀rọ̀ ń jọ bí irọ́ làámù tó ọbẹ̀ jáde kò sọ fún yín pé Lájí Abbas òsòótọ́ o lórí àwọn nǹkan mi o ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pàdé tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí àwọn ọ̀rọ̀ tó jáde ń bẹ̀ làwa tó ṣe o ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ ṣe ẹja sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 bí ọba sọ̀rọ̀ ń gbé kìnìún kan ni ó yẹ kán ṣe f'Aláàfin kìnìún kan ló yẹ kán ṣe f'Ọọ̀ni kò sí tí ó gbé mi àti Lájí Abbas gúnra wa o ńgbà tá a ti wá yan ojú òpó òun lórí ètò àlèmọ́jọ rẹ̀ wọ́n tá a bá ríra wa àjọ jẹun dáadáa àjọ dìmọ́ra wa lágbára Ọlọ́run from heart to heart no enmity ṣùgbọ́n lórí ètò a máa ráṣìṣẹ́ ara wa ni o a sì máa wá ṣìṣẹ́ ara wa ni 100%. Ibi tó bá yẹ ká ti unite tó bá tásìkò a máa unite ṣùgbọ́n for now lórí ibi tán gbé lọ yìí àfi tán bá slow ẹ̀ down lórí ọ̀rọ̀ ní Ati Aalafin.